Mo rò pé òdu ni wá a kì í ṣe àìmọ̀ fún olóko. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní kété tẹ́ bá ti rí àwòrán wa níbikíbi láàyè káàyè lórílẹ̀‐èdè kí orílẹ̀‐èdè ẹ ti mọ̀ wípé ẹyẹ méjì kì í jàṣà mọ́tàgbàmọ́lẹ̀ náà ni #1. Fún àǹfààní àwọn tó jẹ́ pé mọ́tàgbàmọ́lẹ̀ kò tí ẹ̀ jẹ́ wọn mú ọkọ̀ tí ìyá àti bàbá sọ wá gan. Akíṣọlá Nurudeen Adékúnlé lorúkọ tí mò ń jẹ́, Alájí orúkọ ni wọ́n ń pè ní mọ́tàgbàmọ́lẹ̀ 1. Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ kò fún. Ìrìn àjò wa wá sí orílẹ̀-èdè olómìnira ti Benin Republic, ibẹ̀ la ṣe wà àìkúrò, kódà bó ná wa lọ́dún méjì kó ná wa mẹ́ta àkọ́ ní gbogbo ibi tí àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire láti orílẹ̀-èdè ti Nàìjíríà tí a wà, afọ́nká gan, apẹ̀ka gan, àti ìlú aláwọ̀ dúdú àti ìlú aláwọ̀ funfun ní àwọn ọmọ Yorùbá la fọ́nká o. Ẹ̀yà Yorùbá kúrò ní ẹ̀yà kan tí èèyàn lè fi ọwọ́ rọ́ sẹ́yìn lágbàáyé. Ẹ̀yà Yorùbá kúrò ní ẹ̀yà kan téèyàn lè fojú bíntín wò. Ẹ̀yà Yorùbá jẹ́ ẹ̀yà kan tí Ọlọ́run ọba mi aláwòrábí tọpọ́nlé. Ìdí rèé ẹ̀sìn kíní kejì kẹta dẹ̀ sọ fún wa wípé ká máa ṣàwárí ara wa, ká lọ́ọ́ máa kíra wa, ká máa wá ara wa kan. Ìyẹn ló mú kí àwa ìgbìmọ̀ ti Kingston Media TV, your best online television lórí YouTube, ká tiẹ̀ wá wò wípé ẹ̀dùn Nàìjíríà ni wọ́n bí àwa sí, ibẹ̀ la ti ṣe kékeré, ibẹ̀ náà la tún dàgbà sí, afẹ́yàwó ńbẹ̀ a bẹ̀rẹ̀ sí ní bímọ síbẹ̀. Àwọn ọmọ ìyá wa tí àwọn ti fọ́nká sí àwọn orílẹ̀-èdè àgbáyé tó kù, ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ wọn pé àwọn ọmọ ìyá àwọn láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n béèrè àwọn. Inú àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn àtìgbà tí mò ń ṣètò lórí àwọn rédíò kan lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀ èèyàn ní máa ń pè mí pé iye orílẹ̀-èdè báyìí, pàápàá jùlọ orílẹ̀-èdè tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí, Benin Republic. Àwọn èèyàn máa pè sórí prógrámù mi ní Nàìjíríà láti Kútọ́nù, wọ́n máa ń pè láti Port Novo tá a mọ̀ sí Àjàṣẹ́, wọ́n máa ń pè láti àwọn àyè kan tí wọ́n ń pè ní Sakété lórílẹ̀-èdè Benin Republic àti àwọn àyè míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìlú Àjàrà ni mo wà. Àjàrà, èèyàn tó bá mọ orílẹ̀-èdè Benin Republic dáadáa, tó bá mọ Kútọ́nù, tó mọ Port Novo, tí ó bá yìí tí ìdí Àjàrà ìrìn ẹ̀kú kan. Àjàrà jẹ́ àyè kan gbòógì ní ìpínlẹ̀, àbí kí n sọ pé ní orílẹ̀-èdè olómìnira ti Benin Republic. Ibẹ̀ ni mo wà yìí. Ó tójọ́ mẹ́ta tá a ti ń ná bẹ́ẹ̀. Kódà ẹ rò pé Àjàrà ni wọ́n ti bí mi ni lọ́jọ́ tí wọ́n ń ṣe Àjàrà Day. Àjọ wà ń bẹ̀ ni o, èmi àtolùkù mi, ọmọ ìyá mi, tàjọ jẹ́ Yorùbá kan náà tí mo dé bá ní orílẹ̀-èdè Benin Republic, Abdulrasheed ADIO, tí gbogbo ayé mọ̀ sí ADIO AKEWI, ọmọ bíbí ìlú Àjàrà ní orílẹ̀-èdè Benin Republic. Náà ni àlejò mi tó jókòó tì mí, Abdulrasheed AKEWI. Mo ń jẹ́ olótù. ADIO AKEWI. Mo ń jẹ́. Ẹkùn ọkọ ìyá méjì. Wọ́n ní a kì í máa ra họ bí alára. Ẹ jẹ́ kí n jẹ́ kí àlejò mi kí wọ́n dárúkọ wọn gangan. Ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yìí. So wọ́n ní náni ohun abánilà náni ọmọ aṣẹ́gìtà náni èpògi Odu ni mí lórí tẹlifíṣàn aláwògbàkáyé tí à ń pè ní YouTube, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa rí àwọn iṣẹ́ mi ní ọ̀kọ̀ọ̀kan. Èmi ò náírà méjì tí mo dì mú o, ọ̀rọ̀ ni mo ń sọ, ọ̀rọ̀ ni mo ń jẹ́. Orúkọ mi ni ADIO Rasidi Ìpòpọ̀lẹ́yẹ, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Mr. Olóríkì Ìmọ́lẹ̀ Akéwì àgbàgbáyé, gbogbo àwọn tí ẹ bá ti ń gbọ́ iṣẹ́ mi. Yorùbá ló dáńtọ́ lẹ́nu yín yìí. Ó yà mí lẹ́nu nígbà tí mo dé yìí tí mo rí ọmọ Benin Republic tí ń kéwì. Ṣé Yorùbá lè yí ni? Nàìjíríà wọn àti bí ni. Àti jẹ́ mo ṣèwádìí títí wọ́n lọ́mọ bíbí ìlú Àjàrà ní orílẹ̀-èdè Benin Republic ní yín. Ẹ̀yin ṣe ń sọ Yorùbá.
à ń kọ pélé nínú ìlú yìí bẹ́ẹ̀ là sì ń kọ àbàjá. Mo gbọ́. À ń kọ pélé nínú ìlú yìí à ń kọ àbàjá à ń kọ kẹ́kẹ́. Nínú ìlú tàwa yìí l'Àjàrà. Pẹ̀lú ògo Ọlọ́run kódà a ní ọba ìlú Àjàrà tó jẹ́ ọba Yorùbá. tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ọmọ kóòtù òjìbí tó jẹ́ àtìrandíran ọmọ Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn. Bẹ́ẹ̀ ni mo sọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà làrá bukẹ́ ọ̀kẹ́rẹ́ tá a bá túlé dáadáa á kan àyàn funfun. Tá a bá ní ká gbéyẹ̀wò ṣé Yorùbá Nàìjíríà lẹ́yìn Pẹ̀lú ògo Ọlọ́run. abalabo ìpínlẹ̀ wo? Ìpínlẹ̀ Ọ̀ṣun nílé Abínúwọlẹ̀. Ọ̀ṣun. Ọ̀run bẹ́ẹ̀ ni. Nílé Abínúwọlẹ̀. Bẹ́ẹ̀ ni nílùú Ẹ̀rìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan nínú àwọn ọmọ yín ni mo bá yín wá kàn yìí o, Abdulrasheed ADIO AKEWI. Ọmọ ẹlẹ́rìn mọ́sà. Ọmọ ẹlẹ́rìn mọ́sà. Bẹ́ẹ̀ ni. Tẹ́wì bẹ́nu. Ìmọ̀dún ẹlẹ́rìn mọ́sà o. Gbélé Solú ni bàbá tó bí mi lọ́mọ ìmọ̀dún ọmọ afọlẹ́rìn tí ń jábí òwe. Ìran bàbá tèmi lọ́mọ bí ṣòkòtò pósù mẹ́fà ńlẹ̀ aláró. Aláró ọgbọ́dọ̀ rẹ̀ ṣòkòtò wọn ọgbọ́dọ̀ gbọ́n dànù. Ìmọ̀dún ọmọ afọlẹ́rìn tí ń jábí òwe. Ṣé báwa lọ́mọ ọjọ́ kan tí gírè wo dínà lẹ́rìn mọ̀jẹ́ ilé. Kò jẹ́ káyẹ ẹlẹ́rìn oroko, kò jẹ́ kọ́mọ ẹlẹ́rìn orodo, kò jẹ́ kíyàwó ẹlẹ́rìn orèbì kankan. Àwọn àgbààgbà ẹ̀rìn mọ̀jẹ́ wọn kẹ́dùn léegi igi dúkà igi dúkò. Kíní kan dún wìrìwìrì lẹ́dọ̀ ọ̀gì. Àwọn àgbààgbà ẹ̀rìn mọ̀jẹ́ wọn kẹ́dùn lẹ̀ wọ́n gbọ́ pópó olówó lọ. Ngbà tó dijọ́ kẹta ọ̀wẹ̀wẹ̀ wọ́n ránṣẹ́ lọ sílẹ̀ Ọ̀yọ́ lọ bọ́ba Aláàfin tí ń bẹ lórí ìtẹ́. Ọba fún wọn láwọn alágbára méje. Àwọn alágbára kẹ́dùn léegi igi dúkà igi dúkò. Kíní kan dún wìrìwìrì lẹ́dọ̀ ọ̀gì. Àwọn àgbààgbà ẹ̀rìn àwọn àgbààgbà Ọ̀yọ́ wọn kẹ́dùn lẹ̀ wọ́n mérí wọ́n gbọ́ pópó olówó lọ. Ngbà tó dijọ́ kẹta ọ̀wẹ̀wẹ̀ ìyàwó ẹlẹ́rìn mọ̀sá tó fọgbọ́n fi gbọ́njọ ọkọ rẹ̀ lọ bá mú kunlẹ̀ wá. Ó ní kọ́kọ́ òun jẹ́ kóhun ó gboko ẹ̀ta lọ. Ngbà tí ó tó kó ẹ̀ta dé ìmọ̀dún ẹlẹ́rìn mọ̀sá Gbélé Solú ọmọ ewé ládọ́gba. Ó má di ti méje àràrá méje odi méje àràrá kẹ́dùn léegi igi dúkà igi dúkò. Kíní kan dún wìrìwìrì lẹ́dọ̀ ọ̀gì igi níye fímílẹ̀ mọ̀gẹ́mí mọ́. Ngbà tó dijọ́ kẹta ọ̀wẹ̀wẹ̀ àwọn adití àtòdì ni wọ́n kẹ́dùn léegi náà lọ́jọ́ sí ní gbogbo olówó bí wọ́n ṣe ń jẹ́gi igi dúkà igi ńdò. Kíní kan dún wìrìwìrì lẹ́dọ̀ ọ̀gì àwọn gbọ́yàgò bẹ́ẹ̀ wọn gbọ́n kankan àwọn ni wọ́n gẹ́gì náà kalẹ̀ ní gbogbo olówó lọ́jọ́ sí Gbélé Solú ọmọ ewé ládọ́gba ìmọ̀. Ọ̀dà àbá. Ẹ rí wípé tí mo bá tú ADIO AKEWI ilẹ̀ àníkù ń bì ADIO AKEWI. Mo ń jẹ́ olóòtú. Ó fẹ́ jẹ́ pé tìbútòrò ìlú Àjàrà yìí kò síbi tí wọ́n ti mọ̀ yín. Pẹ̀lú ògo Ọlọ́run kì í ṣe Àjàrà yìí nìkan ní gbogbo orílẹ̀-èdè yìí. Benin Republic lápapọ̀ Pẹ̀lú ògo téèdé Kútọ̀nù téèdé Sakété téèdé Ìwẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run téèdé Port Novo pẹ̀lú ògo Ọlọ́run. Ìwọ̀lú fọyín. Tó fi wọ Ìfọyín. Kí làjọṣepọ̀ ẹ̀yin lọ́balọ́ba? Ní orílẹ̀-èdè yìí bí mo ṣe kéré mọ́ tó láàrin gbogbo àwọn lọ́balọ́ba tó jẹ́ Yorùbá àjọṣepọ̀ tó dánmọ́rán bẹ láàrin wọn tí mo rí ìrìn rí. Ẹ̀yin gangan kí ni àjọṣepọ̀ ẹ̀yin àti àwọn lọ́balọ́ba? Nínú ìlú yìí gbogbo ohun tí ń jẹ́ lọ́balọ́ba lóye lèmi pẹ̀lú wọn súnmọ́ra wọn láti máa fi oríkì wọn fi gbé wọn jáde nígbà tí wọ́n bá ń lọ. Tí a bá ní ká wò ó nígbà tí wọ́n ń ṣe ọdún àṣà ìbílẹ̀ ní ilẹ̀ wa tí ìjọba orílẹ̀-èdè yìí fọwọ́ sí ní ọjọ́ 10 oṣù kìíní ọdún yìí, ọba ìlú Àjàrà bàbá wa Kásùmù ADIO aládé ìmọ́lẹ̀ ọmọ Ìgbẹ́tì Ọlọ́yẹ. Bàbá ṣe kí ni o, èmi mo gbé bàbá jáde pẹ̀lú oríkì nígbà tí wọ́n lọ sí ìpàdé ọjọ́ náà. Ẹ jẹ́ kí n tún wá béèrè báyìí, ǹjẹ́ ẹ̀yin mọ̀lé ẹ mọ̀ gbọ́ ìdí tí mo fi béèrè rèé, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ ọmọ Yorùbá tí àwọn bàbá wọn ṣẹ̀ wá láti orílẹ̀-èdè Nàìjíríà, ẹlòmíì Ìṣẹ̀yìn, ẹlòmíì Ọ̀yọ́, ẹlòmíì Ìbàdàn, ẹlòmíì Ṣakí, ẹlòmíì Ògbómọ̀ṣọ́, Ilé-Ifẹ̀, Èkìtì, Òwu, Iléṣà bẹ́ẹ̀ lọ. Mo tiẹ̀ tàwọn Iléṣà àti àwọn Ẹdẹ ó dà pé tí wọ́n tún sapá kan jà mọ́ lórílẹ̀-èdè táwa yìí. Torí pé mò ń gbọ́ pé àwọn Ìjẹ̀ṣà wọ́n fẹ́ sọdún kan nínú ọdún tá a fẹ́ wà yìí. Kódà àwọn ìmọ̀dún ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá lọ níwèé rẹ̀ ni. Gbogbo ẹ̀ lẹ́mọ̀ adé tí ì rí nǹkan kan o, à ń mẹ́yẹ bọ̀ lápò ẹni dúdú ni àbí funfun ẹ mọ́ kánjú
ẹ̀yà mú jáde àwọ̀ tó bá ní ẹ̀ mọ̀ mọ́tàgbà mọ́lẹ̀ yín náà ni mo ti wọ orílẹ̀-èdè Benin Republic ìmọ̀ mú wọn jáde lọ́kàn èjì mo ti mọ̀ wípé àwọn Ìjẹ̀ṣà wọn ń lapa ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ìlú Àjàrà tá a wà yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ bíbí ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun wọn yapa tí àwọn àtìrandíran wọn tí wọ́n ti ṣe dáadáa sí orílẹ̀-èdè Benin Republic ní fi mọ́ bì nìkan ìrìn àjò mi lọ sí àwọn ilẹ̀ adúláwọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní Togo ẹ má ìbínú ìpépọ̀ wọ́n ń retí mi ní Togo mò ń bọ̀ ó àwọn tí Benin Republic wọn ìfimílẹ̀ ni mò ń bọ̀ Ajab Rasheed ǹjẹ́ ẹ mọ̀lé pẹ̀lú ògbọ́lọ́ nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Ẹ̀rìn nílé Abínúwọlẹ̀ ilé Abínúwọlẹ̀ ẹ ti lọ rí èmi tẹ̀lé àwọn bàbá lọ rí lọ́dún wo mo kéré ní 19 gbóhùn òkè mọ́ 1995 ẹ má bínú wọ́n ti sọ ṣé mọ̀ pé orílẹ̀-èdè tá a wà yìí èdè ẹ̀ lásọ French ni bẹ́ẹ̀ni general language tí wọ́n 1995 lẹ ti délé kan yìí ó dùn mí 1995 lẹ ti délé kan yìí. ìmọ̀ pààrọ̀ ìgbé tá a bá pààrọ̀ ìrọ̀gùn Nàìjíríà ò wá jìnnà sí yìí kò yẹ kẹsẹ̀ ẹ̀yin ó kúrú lé Nàìjíríà ò jìnnà sí yìí ẹ̀yin kúlé Nàìjíríà lẹ́wọ̀. làwà sẹ́rí kinní kan bẹ lọ́dọ̀ wa ń bí ni pé tí àwọn bàbá ò bá tí ì fún rìn àjò ọmọ kan láti lọ irú àwọn àyè báwọn ọmọ òun ò gbọdọ̀ lọ. ọmọ òun ò gbọdọ̀ lọ. torí gbọdọ̀ dágbére lẹ́pẹ́ mò ń lọ bí báyìí. tí wọ́n bá dọ̀wọ̀n tán pé ààrẹ ọmọ yìí kan òní ta ló ń rán iṣẹ́ ta ló dágbére fún ta ló sọ fún. nítorí pé ọ lọ rí ó bọ̀ rí àdúrà kan tí wọ́n yìí tà lọ́jà. tí wọ́n yìí tà lọ́jà. kódà wọ́n yìí tà lé rìnrìn. torí pàtàkì àwọn ẹbí bá sọ pé ọ lọ rí o ọ bọ̀ rí wọn a máa fẹ̀mí sìn ọ lọ. abẹ́jà ti lọ Ọlọ́run bá wa ṣọ́ lọ Ọlọ́run bá wa ṣọ́ bọ̀ abẹ́jà ń bẹ ló báyìí Ọlọ́run bá wa ṣọ́ lọ. ọdún dọ́hùn tó bàbá ti dọ́hùn gbogbo tán báyìí náà sọ tó mo ti kó lọ́rùn láàárọ̀ yìí o pẹ̀lú agbára Ọlọ́run àtàwọn alájọbí o ó padà wálé láyọ̀ ó gúnlé ayọ̀ o àdúrà wọn ni yóò tún sin olú ẹ̀ padà bọ̀ àmọ́ nígbà tó bá wá dọ́hùn tó wá ń pè wọn àbí ẹni pé lágbájá pè tá láà sọ fún kó tó lọ ìwọ ni. yàtọ̀ sí pé ẹ jẹ́ pèdèpèdè ẹ jẹ́ ń bèrè báyìí kó tó di pé màá lọ bẹ̀ à ń kéwì yìí à ń gbóhùn sáfẹ́fẹ́ yìí ṣé kì í ṣe pé lágboolé ǹjẹ́ ẹ lapọ́n jáde bíi pé bóyá bíi rédíò kan àbí tẹlifíṣàn lórílẹ̀‐èdè yìí ẹ̀ ń sọ̀rọ̀ ń bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run rédíò tẹlifíṣàn kan ń bẹ ní orílẹ̀‐èdè tí a ń pè ní ARCTV ARCTV tó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ó wà ní ìjọba ìbílẹ̀ Àṣùpà ìjọba ìbílẹ̀ Àfọ̀nàkú tá à ń pè ní Àṣùpà òǹbẹ̀ǹbẹ̀ ẹ̀dá ló ní kúndé yẹn ó wà l'Àṣùpà wọn gbé ní àdúgbò tá à ń pè ní Àṣùpà bẹ́ẹ̀ ni ní orílẹ̀-èdè yìí náà ni. ẹ̀ ń ṣètò ń bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run níbi olóríkì yìí náà ni. náà lẹ́yìn ṣètò. bẹ́ẹ̀ ni rédíò kan bẹ tí à ń pè ní Benin Kuti. bẹ́ẹ̀ ni gbogbo wọn ti ń jẹ́ rádíò tí ń gbé gbogbo wọn ti ń jẹ́ àṣà àti ìṣe orílẹ̀-èdè kódà ìṣe àṣà àti ìṣe àgbáyé nílẹ̀ Yorùbá lárugẹ ní gbogbo ọjọ́ èní ní ọjọ́ ìṣẹ́gun ní aago mẹ́sàn-án ìdàgò mẹ́wàá bí èèyàn bá ṣe lálẹ́ yóò gbọ́ ohun èmi àti Ràṣídì níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. yàtọ̀ sí èyí ǹjẹ́ nǹkan kan tún wà tí ẹ tó ń ṣe níṣẹ́ yàtọ̀ síṣẹ́ pèdèpèdè. iṣẹ́ pèdèpèdè àwọn kan tí ń bẹ lọ́rùn mi náà ẹ̀bùn tọ́nà fún mi kí mo máa ń ṣe. ká ṣe lẹ̀kẹ̀. ká ṣe lẹ̀kẹ̀ ọwọ́ ká sin idẹ mọ́ fìlà. ó fẹ́ pé táwọn oní tíátà bá fẹ́ ra irú lẹ̀kẹ̀ yìí àwọn oní tíátà tí wọ́n máa ń ṣe tíátà wọ́n lè súnmọ́ yín kí wọ́n ra ilẹ̀kẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣe fún wọn. pẹ̀lú ògo Ọlọ́run kódà tó bá wọn kan orúkọ wọn wà lára ẹ̀. bí wọ́n bá pè láti Nàìjíríà nǹkan ṣe ẹ lè ṣe tí ó sì tẹ́ gbèdé Nàìjíríà. pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá sọ fún yín pé orílẹ̀-èdè olómìnira Dahomey la gbé ṣe kí ẹ kọ̀. ẹ jẹ́ ká ṣe báyìí kí yá gbọ́n mọ́ bàtí yá gọ̀ ẹ bá ń fi nọ́mbà yín síta gbogbo àwọn tí wọ́n bá fẹ́ mọ̀ pè yín lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ni o nílẹ̀ yìí náà ni o ìyẹn lórílẹ̀‐èdè yìí o kúrú àwọn nǹkan báyìí torí níta bá ní náà ní àgbẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ ń ṣe MC. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ mọ̀ ń gbaṣẹ́ MC. pẹ̀lú ògo Ọlọ́run. òsóde tẹ̀ lè darí. kódà agbára Ọlọ́run ọba ká gbogbo ẹ fi nọ́mbà yín ta ẹ fi nọ́mbà yín ta. fún àǹfààní yìí tí ẹ bá fẹ́ pè mí
ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ kọ́kọ́ pè níbẹ̀ ṣe máa ń pè ní tiyín. 97 55 11 54 97 54 97 55 11 54 ní Nàìjíríà 97 55 11 54 FE plus 229 FE plus 229 ìyẹn ni kóòdì ti orílẹ̀-èdè Benin Republic plus 229 ọ̀ya 97 55 11 54. ẹ̀yin admin wa ẹ bá mi kọ àwọn nọ́mbà yẹn sí ojú tẹlifíṣàn wa yìí kí àwọn èèyàn máa rí nọ́mbà tó já sí ọ̀dọ̀ ADIO Rasidi ṣó náà lẹ fi ń ṣe WhatsApp ẹ gba àwọn ọ̀rẹ́ tuntun lágbára Ọlọ́run àwọn ọmọ Yorùbá tí wọ́n wà káàkiri àgbáńlá ayé tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run mọ́ wa lára wọ́n bá mi kí yín ẹ̀yin ò rí ẹ rí i pé wọ́n kí yín bí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Benin Republic tẹ́yìn náà ń bẹ lókè òkun ìgbéyàwó lẹ fẹ́ ṣe ni òkú àgbà ni ilé lẹ fẹ́ ṣí ni ọjọ́ ìbí lẹ fẹ́ ṣe ni kódà ADIO Rasidi AKEWI a máa ṣe ìkíni fún ọjọ́ ìbí birthday greeting wọ́n máa ń ṣe tí wọ́n fi ránṣẹ́ ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp ADIO Rasidi máa bá ń ṣe birthday greeting á dẹ̀ jù sí yín tó dẹ̀ máa bọ́ sí ìgboro àgbáyé kó tó wá di pé amọ̀lọ́kàn lè mọ̀ pé orílẹ̀-èdè Benin Republic làwọn wà ẹ sọ èdè ègùn kẹ́ kí àwọn èèyàn kẹ́ wá fi Faransé náà kí wọn kí wọ́n lè mọ̀ pé kì í ṣàwàdà. nítorí bàbá mi lẹ de o tó sisi òun mi tán dé mi òdìdọ yìí. ètò òtún edo yìí mọ òtún dé mi tẹ ògbé atàn wúwo mìnàdó gùngbè bọ̀nàdá yọ̀ǹgbè bọ̀nà tó fún àgbègbè àmọ́ dé yìí dàgbé ibẹ̀ dé yẹn yìí wọn náà wúwo yìí gùngbè kódó ayọ̀ǹgbè parce que wúwo yìí jọ̀wọ́ àmọ̀ nù mi tàn mi dọ̀ndó mi lẹ Benin CV Nàìjíríà CV lẹ àbí mi lẹ dé yìí mẹ́yìí lẹ CV do bí ọ̀tọ̀ dáwọ́ dẹrẹ yòófó tó mẹ́ mọ́ fídé pípẹ́ dé mi tè máa ò sí dàgbé iná kan dó alọ́ náà ni máa ò náà sí mi dó àgà ni màá máa wúlé pọ́n máa ò tán ni màá máa wúlé pọ́n gbẹ̀tọ́ ọ̀sùn tán jọ̀hàn máa ò fífá iná kan dó mi bọ̀nà kan dó àsán mi tàn dí torí máa ò sí nùkọ́ mi lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ jíire tí ẹ̀ ń gbóhùn mi káàkiri orílẹ̀-èdè àgbáláyé níbi tí ẹ wà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà atẹ́gùn àánú Ọlọ́run ìṣọ́ àánú Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú gbogbo yín ìbànújẹ́ Ọlọ́run látọwọ́ ẹ̀dá látọwọ́ ẹ̀mí kẹ́mi kò ní kàn yín àwa náà tí ẹ̀ ń gbọ́ wa tí à ń sọ̀rọ̀ ránṣẹ́ tẹ́ ń gbọ́ àìnímọ̀ rí wa gbọ́ Ọlọ́run bò ní jẹ́ ó ṣe ọlá bọ́lọ́run ti ń jẹ́ ní àyè ara rẹ̀ àṣà àti ṣe ilẹ̀ Odùduwà ilẹ̀ káàrọ̀ ẹ̀jẹ̀rẹ̀ ní bàjẹ́ ó bàjẹ́ tì ní agbára ẹ̀ lódò máa yọ̀ wá nígbà tí mi bá ṣe ń bẹ tọ́lọ̀ ṣe fún mi ní ọmọ bí n bá ti ń gbé kalẹ̀ ọmọ ni ó mọ̀ gbé. àdúpẹ́ ibi tí a fi àdàgbà ètò yìí rọ̀ tì sí fún ti àkókò yìí òun ni eléyìí tí ẹ gbọ́ yìí ADIO Rasidi AKEWI òun náà ni ẹni tí mo gbé wá sí orí ètò tí wọ́n dẹ̀ mọ ṣe ìtọ́nisọ́nà fún wa lórí àwọn ìrìn àjò wa fún àwọn ìwà ọmọ Yorùbá tí wọ́n ti lapọ́njá ní orílẹ̀-èdè olómìnira Benin Republic AJARA la wà tá a ti ń dún Akíṣọlá Nurudeen náà lórúkọ tí mò ń jẹ́ Àlàjì orúkọ ni wọ́n ń pè ní mátàgbà mọ́lẹ̀ nọ́mbà tí mò ń lò ní orílẹ̀-èdè Benin Republic plus 229 6108 9167 plus 229 6108 9167 ní orílẹ̀-èdè Nàìjíríà plus 234 70 69 14 2741 ó dàbí. nísàlẹ̀ ọ̀tọ̀ èyí tí wọ́n gbẹ́lẹ̀ ọ̀tọ̀ èyí tí wọ́n dá ẹ lókè èrè ojú yìí tí ń bẹ nísàlẹ̀ lọ bàtẹ́ tí ń bẹ nísàlẹ̀ bàbá mi ọmọ tó kún rè láyé fi ti bọ́jẹ́ ìjẹsà odò márùn-ún má fa.